kàfáyà. Ẹ káàbọ̀ bá mi, kí lẹ fẹ́ jẹ? Ṣé bí mo ṣe wọlé lánàá rè? Mo ní tọ́lọ́rí kò dìde. Sit the ass down. Àwọn àti sáré. Bá mi dánwò rárá. Bébì mi, bro mi. Tó fún mi, ọkọ ló kí mi. Ṣé mi lè máa lọ? Irú àbíyamọ wo ló jẹun? Ìgbà yẹn wá ń kọ́. Ìwọ kọ́ ló gbé lọ sí school. Ṣé rí ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ọjà? Láti bo síbo. Short. Bí mo ṣe ń wò yín. Kí ni bèbè yìí ń try láti ṣe pẹ̀lú mi? Kí ló dé tó ṣe plan pé kí èmi àti Abbas pàdé ara wa? Wọ́n kò kíkọ́ owó rẹ̀, ọjọ́ méje péré mo fún ọ. Bí kúrò lóko ni Peter kú tẹ́lẹ̀ lẹ́yìn rẹ̀, ìpàdé dojú àlà. Adéyẹdú, mo wí fún ọ, ìpàdé dojú àlà. Ọ̀rọ̀ Yéwándé yóò máa tí ìníyànjú. Do a DNA test. Exactly. A lè fi hàn pé èmi ni bàbá Yéwándé. Kí ni mo jọ ń bẹ̀? Bẹ́ẹ̀ tí ń wò nǹkan ẹjọ́ gbẹ̀wò dání. Ìyẹn lẹ́nu ẹ̀ yanjú. Tó ń bọ̀. Ọ̀rọ̀ mi sún ẹ. Ó ti wá di ẹni tí ọ̀rọ̀ ẹ̀ ti sún yà. Ìgbà ìsára sí ń dìkò yá. Ikọ̀ lè wí mi kí n láti àgbòkọ́ ìmára òògùn jọ.